Ẹ kú ilé o, ẹ kú dédé àsìkò yìí, gbogbo ọmọ Nàìjíríà tó wà nílẹ̀ yìí àtẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ kú àsìkò tá a wà yìí. Jùmọ̀ Master Channel náà ni ẹ ti ń wò wá, Ṣeun Agboola lórúkọ tèmi. Tí èròǹgbà ààrẹ orílẹ̀-èdè yìí, bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Jàgàbáǹbọ̀gù ọmọ olódòdẹ, tó bá rí bí wọ́n ṣe rò ó, tó bá rí bí wọ́n ṣe sọ, nǹkan tó dáa ni. Ó máa jẹ́ ara àwọn àpẹẹrẹ rere tí ò bá jẹ́ ọ̀rọ̀ inú ìwé. Táwọn tí wọ́n fi sí ìdí ẹ̀ náà, tí wọn ò bá hùwà tá a mọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ́, àwọn alájẹbánu, àwọn olè, àwọn tó jẹ́ pé wọn ò mọ nǹkan méjì ju kán jálé onílé, kán gba ti mẹ̀kúnnù mọ́ tiwọn, kán fi òrùlé onílé kán fi bo tiwọn mọ́lẹ̀. Èròǹgbà gidi ni ìròyìn tó jáde o, pẹ̀lú ìròyìn tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn oníròyìn ṣèpàdé. Kíní kan tẹ́mi máa ń sọ nìyí, màá ní tí wọ́n bá ṣe eré á sọ, bọ́n bá tún ṣe eré ń dàkejì á tuntun wí. Ìdí ni pé ìta bá rí la máa sọ, a ní fibìkan lẹ̀ ká ní tó dáa pẹ̀lú èèyàn ká sọ pé ní tí ò dáa ni nítorí tá a ní lọ́kàn. Ẹ ṣe eré kó dára, ẹ jẹ́ káyé mọ̀ wípé ẹ fẹ́ ṣe eré, kán dẹ̀ rí pé ẹ ṣe eré. Bọ́ ọ bá ní Ọlọ́run rí ẹ, jẹ́ kéèyàn rí ẹ. Ara ìpàdé yẹn ìtó dálé lórí rèé. Ìjọba àpapọ̀ ní kò sí ní tó dáa bíi kí a máa ṣe nǹkan wa lọ́dọ̀ ara wa. Ká mọ̀ kó gbogbo nǹkan tá a bá fẹ́ lò wọlé látòkè òkun. Ẹ̀rí pé ó dáa bẹ́ẹ̀. Ara nǹkan tá à ń fẹ́ nìyí. Eléyìí ó pèsè iṣẹ́ rẹpẹtẹ fáwọn èèyàn, fáwọn ọ̀dọ́ tó kàwé tí wọn ò ríṣẹ́, tí wọ́n ti jáde níléèwé láìmọye ọdún. Eléyìí ó pèsè owó fáwọn èèyàn, fáráàlú, ọwọ́ ò ní dilẹ̀ débi pé ṣùgbọ́n abẹ níṣẹ́. Ẹ mọ̀ róòrè. Ẹ má bínú bí ojú afẹ́fẹ́ wa ṣe ń ṣe pẹ̀lú iná yìí lásìkò yìí. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, ó ti ṣẹlẹ̀, ìròyìn ti jáde. Eégún tó jáde ti kúrò ní àyíwò. Nǹkan ti wá dára, tiwantiwa, tàkísà ni tààtàn. Èpo ẹ̀pà ló jọ pó sí ẹ̀ lírí. Ìmí àdìgbọ́nà ń kú, ó jọ ta lábàáhùn. Nǹkan wa ní nǹkan wa. Báwo la ṣe fẹ́ lò ó? Èwo ni kán máa kó nǹkan lọ́dọ̀ wa ń tútù, kán máa kó lọ sí òkè òkun, kán fi pèsè tí wọ́n pèsè tán, ká tún máa fowó gọbọ ìlú, ká máa fi rà á wọlé. Àwọn nǹkan tí ń jẹ́ kówó dọ́là ò gbé sókè nù, ní tá à ń kó wọlé ti pọ̀ jù. Àwọn nǹkan wo la lè ṣe lọ́dọ̀ wa? Wọ́n ń kọ́ṣẹ́ dúdú lọ ìlú èbó. Nígbà tí a bá fi padà kó dé, a mọ̀ pé kíní ìrùn bí ọṣẹ dúdú, owó iyebíye láàfin kó wá, owó iyebíye láàfin rà. Ṣé àwọn mọ̀mọ́ wa àbáwọn bàbá wa, ṣé wọ́n ń ṣe ọṣẹ nígbà tá a wà ń kékeré? Wọ́n ń ṣe kóńgí, wọ́n ń ṣe sódà. Pátápátá wọ́n ò lo ìmọ̀ ìgbàlódé kún. Ìjọba ẹ̀rọ rẹ̀ ẹ̀dẹ̀ gbìyànjú, ẹ má jẹ́ ọjọ́rọ̀ nù ìwé. Abẹ̀yìn ni ìgbésẹ̀ gidi ni eléyìí. Ṣùgbọ́n ẹ tó wá wojú àwọn èèyàn tẹ́ ẹ fi síbẹ̀. Mo sọ, kán mọ̀ jẹ́ àwọn alájẹbánu, àwọn ọ̀bàyéjẹ́, àwọn ajẹjọ ló ń lọ. Tàráàlú ń bẹ lára aráàlú. Ẹ̀yin tí wọ́n sọ pé tó, ẹ̀yin ẹ máa ṣe léyìí, ẹ máa ṣe léyìí, ìjọba ràn yín lọ́wọ́. Ṣẹ́yìn náà ò ní kó fèèkì wá. Ẹ bá ti lówó ìjọba ni, tẹ́ ẹ bá bẹ̀rẹ̀, ṣẹ́ ẹ̀ ní kó fèèkì wá. Ẹ má kó fèèkì wá o. Ẹ já gbà pé ó ti bẹ̀rẹ̀. Lóòótọ́ kò tí ì bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹ já ní lọ́kàn. Torí àwọn ọ̀rọ̀ ìlọsíwájú ni.
àmọ́ síbẹ̀ ẹ̀yin ìjọba bá ń bẹ àwọn èèyàn kan mọ́ kó fèkì wá tá à ń bẹ ẹ̀yin pé àwọn tẹ́ fi bẹ̀ ẹ mọ̀jà àwọn tí ó tún padà báyé jẹ́ wọ́n lówó kíní ẹ̀yà sọ́tọ̀ àmọ́ bí ó wọlé sí ẹ mọ̀jà orí bẹ́ẹ̀ ẹ mọ̀jà tún padà fọwọ́ ara wa ṣe ara wa ká tẹ̀lé lójútùú ọ̀rọ̀ owó dọ́là yìí tí gbogbo ilé ìbá kú ń bẹ̀ ìlú ọ̀rọ̀ rùn àmọ́ síbẹ̀ náà ààrẹ ẹ mọ̀mọ̀ gbàgbé gbogbo àwọn tó wà nílùú tẹ́lẹ̀ tí wọ́n ń pèsè oríṣiríṣi nǹkan wọ́n ti sá kúrò lórílẹ̀‐èdè yìí ọ̀nà wo lẹ fẹ́ gbà dojúkọ nǹkan tó lé wọn láyé ìgbà kan ibí yìí wọ́n ti ṣe bóyá Dunlop àwọn nǹkan mílíìkì wọ́n tó mọ́tò wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó lé wọn nínú tá a gbọ́ àwọn míì lọ gádà lẹ́ẹ̀lẹ́ẹ̀mẹ́ ọ̀rọ̀ iná mọ̀ ni dísù ló tó ti wọ́n yìí pẹtrol ló tó ti wọ́n yìí ètò ààbò ń kọ́ ṣé wọn ò ní bẹ̀rù ṣé tí ò bá ṣètò ààbò sáwọn ará bí tí wọ́n ń pààyàn kiri ò ní máa ya wọlé iṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ká lọ́ọ́ máa jí wọn gbé ẹjẹ́ àjọ rò ó dáadáa ẹ ti ní èrò rere ṣùgbọ́n báwo lẹ ṣe fẹ́ mú gbogbo eléyìí kúrò ń bẹ̀ kọ́kàn àwọn èèyàn ó lè balẹ̀ àárọ̀ yín ni o aláǹfààní àti gbàjọba nímọ̀ràn ṣe báràlú ni wá àbí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ràn ní kì í ṣe tìjà o ta làwa ta àti ẹ̀fẹ́ bàjọba jà kí ni wá ṣùgbọ́n ẹjẹ́ àríkàsì wí kì í ṣe èbú ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ síkírọ́rìtì tí ò ní sólè tí ò ní sí owó wàdà ń bẹ̀rù táwọn ọmọ ìgboro ọkàn já wọnú iléeṣẹ́ oníṣẹ́ tí wọ́n bá ti rẹ́nìkan tó ń ṣiṣẹ́ jẹ́jẹ́jẹ́ tí wọ́n dẹ̀ pé iṣẹ́ yẹn ń lọ déédéé kọ́mọ́ yàwọ̀ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ kétò ààbò wà ètò ààbò yìí náà ni owó orí ń kọ́ ṣé wo ò ní fi pa àwọn tí yóò mọ̀ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ gígẹdú ló wà nílẹ̀ yìí ṣé ń kó lọ sókè òkun àmọ́ a fo owó iyebíye dọ́là àmọ́ fi kó àga wọlé a sì láwọn kápẹ́ńtà rẹpẹtẹ gbogbo àwọn kinní làwọn bàbá wa ń ṣe láyé àtijọ́ pátápátá á fi tìgbàlódé kùn ṣe bá láwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sí àwọn nǹkan tí kò pójú òṣùwọ̀n àwọn Standard Organization SON of Nigeria àwọn yẹn iṣẹ́ wọn ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn láti máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ní kálukú bá ń ṣe nínú àwọn tó bá ń produce nǹkan nílẹ̀ wa owó á wọlé káwọn náà fòótọ́ ọnú ṣe èmi ò gbáburú ń pa wọn rí ṣùgbọ́n tó bá ti ń débì kan ká máa ṣíra wa létí ni kó mọ̀ di pé tẹ bá ti rẹ bribe wọn a bá ti kó àga ìlọ ilé iṣẹ́ ìjọba wọn gbà bẹ́ẹ̀ ni tá a bá ti rí mọ́níjà kan gbogbo eléyìí ni ẹja wa bá ṣe dínà rẹ̀ mọ̀jà ṣíra wa ìpàdé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpàdé gidi ni tá a bá ń sọ pé wọ́n ń ṣe kò kù díẹ̀ káàtó ẹja sọ pé irú eléyìí tí wọ́n ṣe kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ ṣíṣe kọ́ mọ̀ jẹ́ tójú ìwé ìtọ́da ànìmọ̀ràn wọn. mo gbà fún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lórí àdìrẹ tí wọ́n máa ń wọ̀ ṣe bí tẹnitẹni ni tàkísà ń tà tán agbádá tí bàbá yìí mọ́ fọ́ sí ó jẹ́ ká mọ̀ wípé ọmọ Ògùn ni lóòótọ́ ibẹ̀ ni wọ́n ti ń ṣàdìrẹ ṣe Kampala owó iyebíye tá a fi ń kó aṣọ iyebíye wọlé ó wà nù nǹkan tí ń jẹ́ kí gbogbo nǹkan wọ́n fún wa kí ló mú wa mọ́ lè wọ tiwa aláǹkárá àní gbogbo ẹ̀ ní ń ṣe ń lù yìí láyé àtijọ́ wọ́n rántí ayé àṣọ àní kẹ́mtẹ́s àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíjọba bá ra àwọn èèyàn yìí lọ́wọ́ sẹ́yìn náà ò ní í ṣe fẹ́ẹ̀kì ṣáwa náà ó rà á oúnjẹ tẹ́lòmí ọjẹ́ láàárọ̀ yìí yóò nìkan gbé wá látòkè òkun ni nǹkan tí wọ́n ò jọ wá lójú mi ò ṣe bẹ́ẹ̀ báwọn náà wí o nítorí pé fẹ́ẹ̀kì pọ̀ àwa ọmọ Nàìjíríà gan Ọlọ́run mọ̀ ṣe wá ń fẹ́ẹ̀kì abẹ́ẹ̀mọ́ iye oògùn tí wọ́n ti fi pa àwọn èèyàn dànù fake drugs káàkiri
gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń lọ́wọ́ sí kinní yìí tẹ́ ẹ ń bá wọn gbàbọ̀ díẹ̀ kó lọ ilé ìwòsàn kó lọ bí tí wọ́n ti ń tà á tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀san ń bọ̀ torí ẹ̀mí àwọn èèyàn lẹ fi ń tàfàlà lórí òfin tuntun àti èròǹgbà ìjọba tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí. Ọ̀nà wo ni ààbò gbà wà síkírọ́rìtì fún àwọn nǹkan tí wọ́n ń ṣe pàápàá yàtọ̀ fún tàwọn darandaran àtàwọn ọmọ ìgboro owó mi dà tí mọ́tò bá bàjẹ́ sójú títì bóyá wọ́n ń kó ọjà lọ ibì kan ní ìsìn mọ́tò kan táyẹ̀ wá lọlẹ̀ wọ́n wá yọjú gbogbo bus stop ní ẹ̀wà orí tọ́ mainland bridge gbogbo express tó o bá tú táyà ń bẹ̀rùn 50,000 lówó wa bóyá mọ́tò tẹni ẹ gan gbé sọ́nà bóyá kò tó 50,000. Ààbò tó ṣùgbọ́n èròǹgbà yín dáa. Ààrẹ wa ẹ jẹ́ tètè wá nǹkan kan ṣe sí gbogbo àdúgbò yìí ìyẹn àdúgbò ààbò fáwọn tó ń ṣiṣẹ́. Ẹ má bínú wàhálà orílẹ̀-èdè yìí ò ní pa wá àjọ jèrè ẹ̀ lé tó bẹ́ẹ̀ bá wa ti sọ bẹ́ẹ̀ pé tiwantiwa ní ká máa tẹ̀lé ẹ já lọ sórí mo ti kúrò lórí oògùn ẹ já lọ sórí ìwòsàn ilé ìwòsàn ṣẹ́yìn náà ẹni yọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba ṣé ẹ máa lọ ilé ìwòsàn tó bá dáa jù ń bí ẹni lọ máa gba ìwòsàn lókè òkun kì í ṣe pé pápápá wọ́n lọ ṣàyẹ̀wò lókè òkun àmọ́ ọmọ mẹ̀kúnnù nìkan lẹ ṣe ìgbésẹ̀ yìí fún ó dáa náà dúpẹ́ lọ yín ṣé ara alágbájá ọ̀yá àtọmọ àtìyàwó ó di wọ̀ lókè òkun lórí owó orílẹ̀-èdè náà ni àwọn owó yìí kí ló dé tá a fi pèsè nǹkan tí wọ́n ní lókè òkun sí orílẹ̀-èdè yìí náà ká sì gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n kójú òṣùwọ̀n àkúkú gbọ́pọ̀ ọmọ Nàìjíríà lọ́pọ̀ jù náà àwọn dókítà tó dáa jù lókè òkun tẹ́ bá rí nǹkan gidi ńlẹ̀ bàbá wọn wọ́n wálé ìyànjú láàrẹ gbà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má jẹ́ ó padà di ọ̀rọ̀ inú ìwé lásán kó má dẹ̀ sí inú ìwé tí ò lè buni jẹ lórí tiléèwé ẹ ti ní tiwantiwa ṣáwọn ọmọ yín náà ẹ ti lọ́dọ̀ yín ni ó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ìjọba àtọmọ ọmọ ṣé léèwé ti orílẹ̀-èdè yìí náà ni wọ́n mọ̀ lọ bíi tàwọn mẹ̀kúnnù tó bá jẹ́ bí àdúpẹ́ lọ́dọ̀ yín ẹ mọ̀ ṣeun láti bẹ̀ lọ àwọn ọmọ a ti mọ̀ pé gan kó bá tiẹ̀ jẹ́ iléèwé orílẹ̀-èdè yìí náà iléèwé àwọn ti yọ yàtọ̀ sí tàwọn ti bọ́wọ́ ikú bá ṣe mọ ni ó ṣe fi nojú ká tẹ̀ sọ pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kò tí ì ṣe bẹ́ẹ̀ yọjú dáadáa ẹ ṣàlè ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní lọ́kàn pé ẹ̀kọ́ ọ̀fẹ́ sì ń bọ̀. Ààrẹ ṣé aṣọ ilẹ̀ wa náà ni àwọn ìjọba àwọn tó wà ní ìṣèjọba náà mọ̀ wọ̀ eléyìí wọ́n ràn wá lọ́wọ́ àwọn òwú wa gbogbo ẹ̀ náà ni ó ń kó lọ òkè òkun tó fi ń ṣaṣọta tó ń padà rà gbogbo eléyìí ò jẹ́ kówó wà lórílẹ̀‐èdè wa ó ń jẹ́ kí dọ́là ó wọ́n tẹ́ bá lè bá wa ṣe bẹ́ẹ̀ ṣe sọ pẹ̀lú èrò ọkàn yín tó dáa inú wa ó dùn ṣùgbọ́n ẹ má gbàgbé o irú èyí tẹ́ ẹ sọ yìí náà mọ́tò náà wà tẹ́ ń tò Nàìjíríà o tọ́jà àwọn mọ́tò tí à ń rí ṣé ti Nàìjíríà náà ni gbogbo iléeṣẹ́ ìjọba ó máa lò ẹ ṣe bó bá rí bẹ́ẹ̀ náà ìgbésẹ̀ kan nìyẹn nínú ìlọsíwájú fórílẹ̀-èdè wa ní Nàìjíríà èrò rere lẹ ní fún wa Ọlọ́run ó sì gbà á fún yín lẹ́yìn yẹn sà mo kí yín o ààrẹ wa ṣé àwọn aráàlú ṣé àwọn nǹkan yìí náà ṣé control price ẹ wà ṣé agbára aráàlú ọ̀ka ṣé kò tún ní wọ́n ju tìlú òyìnbó lọ àmọ́ bẹ́ẹ̀ ṣe ṣe ṣùgbọ́n àwa kàn ń kí yín náà ni a sì ń kí àwọn NAFDAC náà lẹ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan tí bá ń lọ sẹ́nu bí oògùn bí gbogbo ẹ̀ náà wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń gbìyànjú àsìkò iṣẹ́ ló tún fẹ́ délẹ̀ yìí nítorí ìkà pọ̀ àwọn ẹ̀yà kan wà àwọn ọ̀mọ̀jú fèèkì lọ kì í ṣe pà ń bú wọn o tiwọn náà pọ̀ ọgbọ́n wo lẹ́ẹ̀ bá wa dá sí
ṣe mọ̀ pé àìmọye èèyàn lóògùn fake ti padànù dànù, mo ti sọ lẹ́ẹ̀kan. Eléyìí jẹ wá lógún, gbogbo tó bá ń lọ sẹ́nu, gbogbo ń tà mú fake ni. Ẹ sì rò pé iléeṣẹ́ tó ń ṣe original táwọn SON ti yẹ̀ wò, ẹ rò pé àwọn náà ṣe. Ẹ dákun torí Ọlọ́run a bẹ̀ yín, ẹ má jẹ́ níbi nídìí iṣẹ́ tí ìjọba bá gbé lé ń lọ́wọ́, ẹ̀yin tí wọ́n ní kẹ́ ẹ ṣe àmójútó ẹ̀. Bá a ti bẹ̀rẹ̀ rèé, ibi agbára ká ni a lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. Àwọn nǹkan kan sì wà tíjọba ọmọ nìkan kó wá o, ṣùgbọ́n tó bá jẹ́bi tó dáa ni, tí kì í ṣe ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran tí wọ́n fi màálù jẹ gbogbo nǹkan ọ̀gbìn wa káàkiri, tágbára ò ká wọn tọ́wọ́ ọ̀tẹ̀ wọn, àwọn àgbà lọ́wọ́ mẹ́rì, a nílò láti máa kó oúnjẹ wá látòkè òkun. Àwọn èèyàn fẹ́ ṣe àgbẹ̀ tí ò bá sí wàhálà. Ẹ mọ̀ pé àsìkò táwọn Fúlàní bẹ̀rẹ̀ wàhálà wọn làwọn èèyàn ti ní ọkàn láti ṣiṣẹ́ àgbẹ̀. Ẹlòmíì ti ń ṣe lẹ́yìn ìkùlé, wọ́n ti ń lọ training, wọ́n ti ń lọ sẹ́mínà. Owó iyebíye tẹ́lòmíì fi gbin nǹkan ní ìsìn, kódà ó ti mẹ́lòmíì ní àrùn rọpárọsẹ̀ táwọn Fúlàní ti fi màálù jẹ. Agbára wo níjọba ní láti sà lórí eléyìí? Tẹ́ ẹ bá fẹ́ kó ṣiṣẹ́ sà, ìyànjú yín sà. Tẹ́ ẹ fẹ́ káwọn ará bí àwọn darandaran nǹkan, tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ó lè mọ wọlé oko, kán lè mọ lọ gégẹdú ṣe gbogbo ẹ̀ dáadáa. Ètò ààbò ṣe pàtàkì o. Ẹ ti ní èrò rere fún wa, Ọlọ́run ó sì gbà fún yín. Ṣùgbọ́n ẹ má gbàgbé, bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe yìí, ọ̀dọ́ pọ̀ tí ò níṣẹ́. Àwọn tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n lọ kọ́ṣẹ́, kápẹ́ńtà ni, àwọn tó lè ṣe àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan iná, nǹkan oríṣiríṣi là ń rí. Kọ́ mọ̀ jẹ́ gbogbo ẹjẹ́ á máa gbìyànjú ẹ̀ ká máa lù ú díẹ̀díẹ̀ tí ò bá ti wọ́n jù. Torí tó bá wọ́n jù, àwọn èèyàn fẹ́ wá èyí tó standard, tó bá iye owó ẹ̀ dọ́gba tàbí tí ò tó. Gbogbo tá a bá fẹ́ kí ó ṣiṣẹ́, ẹ má jẹ́ á fi wọ̀ ọ̀bìà sí. Káwọn òṣìṣẹ́ yín náà mọ́ dúró pé ibi tá a ti yóre. Ẹ jẹ́ kán bẹ̀rù Ọlọ́run. Àdìrẹ tí wọ́n ń wọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ilẹ̀ yìí, wọ́n lè fi ṣe yúnífọ́ọ̀mù ọmọléèwé. Ta ló sọ pé wọn ò lè fi ṣe? Ẹ mọ iye owó tí ọmọ wọlé sọ́dọ̀ àwọn tó ń ṣàdìrẹ. Kì í ṣe ìpínlẹ̀ Ògùn nìkan ni wọ́n ti ń ṣe. Wọ́n lè fi òfì rán yúnífọ́ọ̀mù pátápátá, ọmọ ó lò láti ìbẹ̀rẹ̀, ọkàn jẹ́ pé torí ooru ṣá. Bọ̀ lásìkò òtútù náà tí wọ́n bá nírú ẹ̀ náà kò sí tó burú. Wọ́n lè ṣòfì tó máa light, tó máa fẹ́lẹ̀. Gbogbo tá à ń ṣe nílẹ̀ yìí ló wúlò. Àwọn tó ń ṣe owó máa wọlé sí wọn lápò ni. Ẹ lérò rere sí wa o. Ẹ wá jẹ́ kí iléeṣẹ́ ó pọ̀. Àwọn bíi fáktírì tẹ́ ẹ máa dálẹ̀ fáwọn tó máa ṣiṣẹ́ yẹn, ẹ jẹ́ ó pọ̀ ju ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ. Èèyàn bá gbàdúrà nù ilé ẹ̀ tàbí láwọn mọ́ṣáláṣí díẹ̀díẹ̀ tó wà ládùúgbò, mọ́ṣáláṣí kan, ṣọ́ọ̀ṣì kan tó ládùúgbò, oníkálukú ọ̀fẹ́ gbà fúnra wọn ni ọ̀nà àtijẹ tó oníkálukú ń wá náà kò ní í dì. Àáfà tí ò níṣẹ́ lọ́wọ́, iṣẹ́ Olúwa kọ́ ló ń ṣe. Pásọ̀ tí ò níṣẹ́ míì, iṣẹ́ Olúwa kọ́ ló ń ṣe. Ẹni tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò lọ́mọ ìjọ, tí ò ní jẹ̀mọ́, ìgbà wo ni ò ní lu jìbìtì? Ó yẹ kán ti máa ta ṣọ́ọ̀ṣì, ta mọ́ṣáláṣí míì, kán máa fi kọ́bi tí ọrọ̀ ajé ó ti máa wáyé. Torí oríṣiríṣi ẹ̀sùn tá à ń gbọ́, ẹ jẹ́ ń fi bẹ̀ yẹn lẹ̀. Mo sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ létà kí fídíò yìí má gùn jù, lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe Islam àti Christianity. Mo kí gbogbo wa pátá porogodo, ẹ ṣé o. Ẹ dákun, ẹ máa bá wa comment, ẹ máa bá wa top up, ẹ máa bá wa share ètò wa. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀. Gbogbo ọ̀tá tó ń bá yín rẹ́rìn-ín, tó ń finú bá yín jà, lágbára Ọlọ́run láṣẹ Olódùmarè, Ọlọ́run ó bá yín ṣẹ́gun wọn, yóò bá wa ṣẹ́gun wọn o. Ọlọ́run ó jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ tí ó kó bá wọn.
má fi inú bá mi jà, mi ò ń bá yàn sọ̀rọ̀ ojú. Ọlọ́run dúró tì wá. Jugba Master Channel náà lẹ ti ń gbọ́ wa. Ṣeun Agboola lórúkọ tèmi o. Ààrẹ ti sọ̀rọ̀ o. Ó ní nǹkan ilẹ̀ wa ká jẹ́ kó jọ wá lójú. Ìgbésẹ̀ ó bẹ̀rẹ̀ láti máa pèsè àwọn nǹkan kan nílẹ̀ wa tágbára wa bá ká ni o. Torí kì í ṣe gbogbo ẹ̀ náà la lè ṣe nílẹ̀ wa lásìkò yìí. Ṣùgbọ́n ọ̀pọ̀ tá a bá ṣe yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé wa kó rú gágá. Ẹ má gbàgbé ààrẹ, ètò ààbò náà ṣe pàtàkì. Oúnjẹ náà wà ń bẹ̀. Bébí bá kú òun ìṣẹ́ bùṣe. Tí ò bá sí ti àwọn tó ń da àwọn àgbẹ̀ láàmú, kò ní síyàn nílẹ̀ Yorùbá o. Kò ní síyàn nílẹ̀ àwọn apá kan nílẹ̀ àwọn Ìgbò lọ́hùn. Abẹ̀yìn ni. Ẹ má jọ jẹ́ ọwọ́ apá abìkan ni wọ́n ti máa kó oúnjẹ fún gbogbo aráàlú. Ẹni tí wọ́n bá fẹ́ tà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún o. Èròǹgbà rere yín àṣẹ o. Ṣeun Agboola Chief Kùkẹ̀wọ́ nànú lè gé wa Aláròyé. Ààrẹ àfìdí jagun ọ̀rọ̀ bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master Pastor Skele tí èlèlè wò bí.